ẹjọ́ bá a sáwọn láti wọ ìyálóde bọ́ba kẹ́yẹ àwọn Ìjẹ̀bú màmá olóríire màmá lọ́lọ́jọ́ ìní ó ti pẹ́ ta ti máa ń ṣe báyìí ìṣe wa nílé Ìyámọ̀dé lọ́dọọdún ìṣe wa nílé ẹ̀dá olùkọ́ máa yọ ọ̀run wọn ṣe ní. mo ti sọ́dọ̀ lẹ́tọ̀lẹ̀ nínú. ẹni bá yọnu sí mi ṣọ́ọ̀jù ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba máa ṣe ọlọ́run dàbí láti ìgbà wo ló máa bá mi ṣe ìwọ ni mo mọ̀ mímọ́ yé adáhùn ṣe ẹlù ní ojú bàbá wa bá mi rí ẹni máa bàjẹ́ tíṣẹ́ ní lálọ́ káàsì ojú sí ìpadà lọ pé kàlàbà ọlọ́mọ rí àti wa kò sí lẹ́kí pa àlòdì stọ́ọ̀pù ọ̀sìlájọ́ àlòdì stọ́ọ̀pù ọ̀sìlájọ́ àlòdì stọ́ọ̀pù ọ̀sìlájọ́ àmọ́ tó wéka mọ́ mi mọ̀ tó jọ àná tó fún ọ̀sàjẹ́ ti gbọ́ bó ti bí tí ìpìlẹ̀ tó fẹ́ bá mi sọ Ṣìbíò Hasan Ìyámọ̀dé gbogbo Nàìjíríà. Aṣíwájú padà bí ẹ̀fọ́ ní ẹ̀yìn bẹ́ẹ̀. Wọ́n ní àbí aṣíwájú sí o. Wọ́n ní àbí ọ̀la kí síwájú làwọn àmọ̀ láfẹ́rí fẹ́. Aṣíwájú lè rí lọ láfẹ́rí fẹ́. Ìyàwó ọ̀dọ̀ jẹ́ wọ́n ṣe wọ́n náà ṣó ń bọ́. Àkọ́bí iṣọ́ ti rí. Kí a máa jẹ wá. Kí a máa jẹ wá. Ìwọ pẹ̀lú Buhari. Ìwọ pẹ̀lú Buhari. Ọwọ́ yìí ló wà ilé. Ìwé wá dáadáa, àkọ́bí ṣé wọ́n náà ṣó ń bọ́. Aṣíwájú ọjọ́ owó tẹ́sí ẹ̀sì aṣíwájú aṣọ́wọ́ jọ́mbọ́. Sọ fún wọn bẹ́ẹ̀ pé kò ní dábọ̀ wọn tó rò níbi. Iye yàyà yìí máa ní ibà o. Sọ fún wọn bẹ́ẹ̀ pé ojú yìí sáré yìí yóò ṣe. Ojú yìí ni yóò ṣe sí wọn lò mọ́tò. Ojú yìí ni yóò ṣe, ojú yìí ni yóò ṣe. Ìlú kọ́ lè fún wa. Mo kí ẹ̀gbọ́n mi Aṣíwájú Alhaji Umar Rani. Mo kí brọ́dà mi Ọ̀túnba Ògúndìmí. Mo kí àwọn màmá mi tó ẹ má bínú mà ọ́. Mo kí Honorable Wálé. Mo dẹ̀ tún kí brọ́dà mi tó wà nígbà yìí. SLA. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba níjòyè. Mo kí ẹ̀yin tèmi happy gangan. Mo kí àwọn ọba ló láyé ọba wọlẹ́fà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọba ọ̀rẹ́ kí ẹ̀yin oní nǹkan èyí ẹ̀yin ògo wẹ́rẹ́ ẹ̀ dàgbà ẹ̀ dògbò. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ àwọn ni wọ́n ti ṣe ọdún yìí láti bí 20 years ago. Wọ́n ní ọdún 20 years ago tábà máa ní ọmọ 20 years yìí sì ẹlòmíì á ti wà ní yunifásitì o. So ìyẹn mi pé ó lọ fún àgbọn gẹ́gẹ́ bí àṣà wa ọmọ ọ̀sìn. A dẹ̀ mọ̀ wípé tọdún yìí kò ní jẹ́ àṣemọ́ fún wa. A ṣe bẹ̀rẹ̀ ní a ṣe mẹ́jọ. Ìbọ̀tà lè wù ú lẹ́sọ̀. Kàkà lẹ́bù ẹ̀kọ́ tí ìwà ṣe. Mo ká mọ́dé mo ká gbà o. Dèdè wẹ́ẹ̀ máa ṣerú ìra mọ́ o. Akọ́kọ́ orí
family ṣí fún dùnú torí ẹni ló ń pọ̀gbọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí n máa kọ bẹ̀rẹ̀ bí agiriki méjì kẹ̀kẹ̀rẹ̀ tó ń dín bẹ̀rẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ tó ń dín gèsòrò kẹ̀kẹ̀rẹ̀ tó ń dín àgbò kẹ̀kẹ̀rẹ̀ máa lúra ní ẹ̀kọ́ta ayàjọ́ tèmi. Nítorí ọdínlọ́nà bá fẹ́ kúrẹ́ dá ó dúpẹ́ náà rẹ̀ nítorí èrè máa fẹ́ yìn kúrẹ́ máa bọ̀ jẹ́ ní tinúkọ́ láti 25 years túrú mi ń dá sọ ọmọ mi
sóríire owó mi kí wá kí mo balẹ̀ ọkọ mi wo ṣe o ṣírò nẹ́kẹ̀ ń dá kọ́ńkọ́lé mọ́lẹ́gùn rẹ̀ ń dá lẹ́rẹ́ rẹ̀ máa dá o mo dúpẹ́ nọ́mbà mi mo dúpẹ́ nọ́yè mi torí wọn rọ lọ́kọ́ rẹ̀ wá wáyé kí yé mi bí mi kí bá mi bí mi lé dàrú dání mi. èmi náà wú àwọn ọmọ orí kọ́kọ́ bá wọn pa ọ́. Rẹ́sẹ̀ kò ní fẹ́ pátá lọ. Fún kí ìsìsì àbí àtẹ̀sẹ̀. Ẹni ló àìdé barisa àrèbí ẹni ẹgbẹ́ ń pẹ̀gbẹ́ ọ̀tún ara nífi ń lé. Ọlọ́ba ṣe rẹ̀.